àwúre owó, àwúre ẹ̀yọ́nú owó tó dáa, àwúre ẹ̀yọ́nú owó tó kàǹkà, àwúre ẹ̀yọ́nú owó tí máa ṣiṣẹ́ wàràwàrà, àfàìmọ́lò làṣírí èèyàn máa bò, àfàìmọ́lò léèyàn ò rówó. Àwúre ẹ̀yọ́nú owó yìí odidi gún là á máa ń lò, òun lẹ́rí tá a fẹ́ gbé kaná yìí. Òfin Facebook ò fààyè gba ká kó gbogbo ẹ̀ kalẹ̀ bíi ti jọ́hun mọ́. Nígbà tá a ṣẹ̀ bẹ̀rẹ̀ Facebook, a lè pa nǹkan, a lè ṣe nǹkan tó wù wá, ṣùgbọ́n ní ìsìn kò sí àǹfààní bẹ́ẹ̀ mọ́, torí pé gbogbo ẹ̀ ló ti ní protocol. Téèyàn bá múra ní ìsìn wọ́n kàn ṣáàṣà péjì èèyàn ni ó lọ́nu. Igún ni, igún tútù ni tó nífọ̀ọ́nú ṣẹ́rí. Gbogbo ẹ̀ ti di pẹ̀lẹ́pẹ̀lẹ́ là á fi ń fi ẹ̀ṣọ́ ṣe, tó dáa bàbá wa ní ẹ̀ṣọ́ ní ejò gàgbọ́n, ṣé ẹ ti rí ó ní àní yọjú bá wọn lọ nítorí òfin Facebook. A gbé sínú agbada, ní tí ò tún ní jẹ́ a gbé sínú agbada báyìí ni pé ìkódẹ lásán la lò ń jò ní wọ́n sì ṣàṣàn péjì wa. Àwa náà wá ń ṣọ́ra lórí àwọn nǹkan tá à ń lò, à ń ṣọ́ra lórí àwọn nǹkan tá à ń ṣe. Tá a bá ti gbé odidi igún yìí sínú agbada tán, tẹ bá wo tẹ́wọ́n lẹ́lẹ́ ẹ́ ti di kórí èjò lánìí. Ṣùgbọ́n a ní kó gbogbo ẹ̀ sínú agbada nítorí pé gbogbo ẹ̀ ti di lẹ́ṣọ̀lẹ́ṣọ̀. Àwúre yìí tó ṣiṣẹ́ owó yìí tested confirm ni. A gbé èjòlá orí odidi igún yìí, a gbé sínú agbada. A wá kó orí èjòlá mẹ́ta sí lẹ́gbẹ̀ẹ́ yìí, ní ẹgbẹ́ ọ̀tún orí èjòlá mẹ́ta lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún, orí ọká mẹ́ta lẹ́gbẹ̀ẹ́ òsì, a kàtàrí mẹ́ta lé lórí. Tó bá ti fẹ́ jó tán, ìkódẹ 16, ìyẹ́ àgbé, ìyẹ́ àlùkò 16, a wá jó papọ̀. Ṣé rí ìyẹ́ yẹn lásán, owó tó parí àwọn ìyẹ́ òun lásán kì í sọ̀rọ̀ 100,000. Ìyẹ́ àgbé 16, ìyẹ́ àlùkò 16, ìkódẹ 16, a wá kó sí. Ṣùgbọ́n nígbà tá a bá ti rí pé iṣẹ́ yìí ti jó tán, a ti fẹ́ sọ̀kalẹ̀ láwa kó àwọn ìkódẹ yẹn, láà kó àwọn ìyẹ́ yẹn sí ní òfin ní ti jóná dé eérú tán. Torí pé ara àwọn nǹkan tí wọ́n fà tó gbìn fi jẹ́ nìyẹn. Nígbà tí èèyàn bá ti kó ìkódẹ sí láti ilẹ̀, ìyẹ́ àgbé ìyẹ́ àlùkò tẹ́ ti kó sí láti ilẹ̀, tó sì jẹ́ pé ní tí ó jó yìí yóò tó nǹkan bíi 2 hours. Ẹ rí i pé pápára bá ti jóná tẹ́lẹ̀ lòun ó ti jó tán. Níta fẹ́ kó ṣiṣẹ́ lórí iṣẹ́ yẹn lè má ṣiṣẹ́. Ní tó fi gba pẹ̀lẹ́pẹ̀lẹ́ nìyẹn. Tíṣẹ́ yẹn bá ti jó tán tá a ti fẹ́ sọ̀kalẹ̀, a wá da ìyẹ́ yẹn sí lójú ẹsẹ̀, a wá sọ̀kalẹ̀. Ìgbà tíṣẹ́ yẹn ó fi ní òun sọ̀kalẹ̀ yóò máa tutù, yóò lọ déédéé pẹ̀lú àwọn oògùn yòókù. Bó la ṣe máa lò ó. Tó bá jẹ́ pé ọtí bá ọ lára, mo máa fọtí lò láàárọ̀. Tó bá jẹ́ wípé ẹ̀kọ ni mo fẹ́ kọ lò láàárọ̀. Tó bá jẹ́ pómi ni mo fomi lò láàárọ̀. Ṣùgbọ́n àsìkò tíṣẹ́ dáa jù ní lílò òru ni. Anything 12 down, 12, 1, 2, 3, 4, 5. Kó tó di pé wọ́n kírun àyílà aago 5, ó dá kíyàn ti lo ohun tí ọba lò tán, ó jí lóru ni, ti lo tó lò, sì sùn padà. Ìgbà tó bá máa jí pé òun kírun, ìgbà tó fi àbọ̀ lọ ṣọ́ọ̀ṣì dájí, àbọ̀ fẹ́ ṣàdúrà dájí, ìgbà tí ní ọba fi mọ́ owó ní ọmọ jí ọ. Ní pé bí èèyàn bá ti délé àwọn lẹ́vù kan, ẹlòmíràn wá ṣẹ̀ṣẹ̀ ṣe lọ́dìí, yóò wá ṣẹ̀ṣẹ̀ mọ́ wá lo ṣẹ́ láago 7, 8, yóò wá lóhùn òrówó bọ̀rọ̀. Òru tí gbogbo ẹ ti pa, kése tọwọ́ ti pa, ṣẹ̀ṣẹ̀ ti pa. Nítorí wípé gbogbo àwọn tí ń ṣèjọba ayé òru náà máa ń pín nǹkan, òru náà máa ń pín oore, òru náà máa ń pín pò. Ẹni bá súnmọ́ lóṣèlú dáadáa yóò mọ̀ pé bóore ọba dé kìí sojú mọ́mọ́ òru ni.
owó tí oore ọ̀fẹ́ tí wọ́n rí láàárọ̀ yẹn wọ́n ti ṣèpàdé rẹ̀ mọ́júmọ́. Kí ló dé tí wọ́n náà ò ti wá lo tiẹ̀ lóru? Kò ti gba oore tiẹ̀ sọ́wọ́, kò ti gbà nú ẹ̀mí kọ́kàn di ojú ayé láàárọ̀ kùtùkùtù kóore yẹn kàn máa manifest. Àwúre yìí dá gan. Igún àgbèsínú agbára, apá ọ̀tún orí èjòlá mẹ́ta, apá òsì orí ọká mẹ́ta. Tó bá fẹ́ jó tán ìkódẹ 16, ìyálùkò òdìdẹrẹ́ 16 àkòsí àtàrí mẹ́ta àdàlé lórí. Sórí nígbà tí ọba ìlú iṣẹ́ yìí láàrin oṣù kan yóò mọ̀ pé iṣẹ́ lòun lọ. Tested confirm ni. Nọ́mbà tẹ́ pè mí sí ni bóyá wọn náà ń wá iṣẹ́ yìí tí wọ́n náà ń wá àwúre owó yìí. Pè mí 080 30 45 6383 080 30 45 6383 080 30 45 6383. Nọ́mbà tẹ́lẹ̀ pè mí sí nìyẹn. Ìlú Ìlọrin náà ni mo wà lágbo ọba. Anywhere àtẹ́ bá ń bọ̀ wá sí ìlú Ìlọrin bóyá ẹ̀yin fẹ́ wá ti pè mí mi ò tètè gbé ẹ má bọ̀ wá ìlú Ìlọrin. Ẹ ṣáà jẹ́ kí ọlọ́kọ̀ sọ yín last bus stop. Gbogbo ìlú tẹ́ bá ti ń bọ̀ ní kọ́ ọlọ́kọ̀ sọ yín last bus stop nínú Ìlọrin gangan. Ẹ wá gbọ́kadà. Ẹlẹ́yìn lọ sí ilé epo MME Brolac lágbo ọba. Tẹ́ bá ti dé ilé epo MME Brolac lágbo ọba, ẹ bèrè junction Olú guest house. Tẹ́ bá ti dé junction Olú guest house yìí, ẹ rí sábọ̀dù mímí junction yẹn. Òrìṣàtọ́lá Ìfagbèrò Aba Medicine Limited. Fọ̀gànáìsà kan wà ní junction Olú guest house yẹn. Alhaji Hasan Omede. Anybody tẹ́ bá bá mi junction yẹn bó ṣe fọ̀gá yẹn ni bó ṣe anybody tẹ́ bá bá junction yẹn ni èyí sáà ti bèrè ilé Fagbèrò ọmọ Òrìṣàtọ́lá. Àpèsè ìṣègùn àgbáyé àní dààmú o. Ọkàn wọ́n balẹ̀ àròwó. Àwọn ọṣẹ kan bẹ tí ń tà 50,000. Ọṣẹ Edward tí mo sọ lórúkọ bàbá mi 50,000 ni. Onírà kan ọmọ dúpẹ́. Wọ́n jẹun lójú oorun gbígbẹ́ tí ẹ dójúrú. Bọ́ọ̀bá jì wá rówó sí iṣẹ́ ńlá ìwọ náà rà wò. Àwọn ọṣẹ ìtajà ń bẹ tí ń tà 50,000. Ọṣẹ àwọn àgbàlagbà kan bẹ tí ń tà 50,000. Pábánbárì rẹ̀ lọ ṣe ajé tí ń tà 500,000. Ìyẹn ò ní ìlò kọ́mọ dúpẹ́. Kódà kó jẹ́ pé wọ́n ti pín ẹran ẹ̀ wọ́n mọ̀ dá padà díẹ̀díẹ̀. Kán ti rí ògo èèyàn mọ́lẹ̀ lẹ̀ tí bá ti ń lo ọṣẹ yìí. Á jẹ́ àmọ́ ìnira ti kú lọ́rọ̀ ayé rẹ̀. Ọṣẹ tó dáa ni tí mo lè fògùn ẹ̀gbá rí. Ọṣẹ tó dáa tí mo lè fògùn ẹ̀gbá rí ni tested confirm ni. Ìyẹn nílò kọ́mọ dúpẹ́ fọ́lọ́run. Ọkàn wọ́n balẹ̀ o. Àwọn oṣólẹ̀ ńláńlá ń bẹ. Àwọn ìmọ̀lẹ̀ ń bẹ lóríṣiríṣi. Àwọn iṣẹ́ kàǹkàǹkà tí èèyàn fi ń rí nǹkan ṣe láyé ààrẹ tún lélẹ́yìn. Bàbá àwúre ọlà yìí ẹ bá mú un. A sì bọ̀ ṣe ránṣẹ́. Wọ́n náà sì lò ó sì dúpẹ́. Orí nǹkan ṣe. Ọdún yìí tó ti lọ ní January February la tún wà yìí. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ní ìṣẹ́ ọdún yìí ó tún parí. Àwọn 37 December tí wọ́n ti múra kalẹ̀ láti December wọ January wọ́n ti ń ṣe dáadáa báyìí. Bọ́ọ̀ náà ni làwọn náà fún wọn náà wọ́n náà tiẹ̀ gbìyànjú wá wò. Wọ́n náà gbìyànjú sẹ́ndì owó sí wa wò káwọ́ nǹkan tọ́lọ́run ó ṣe. Ànígbàgbọ́ pé dídùn lọ́sàn-án oṣù. Ẹ like, ẹ share, ẹ comment. Ire o, ire gbangba.